Sọmọdé sọmọ Lisa aṣọ. Sọmọdé sọmọ Lisa aṣọ. Mo láyé bá ògèlè mọ́dún o. Ìbá wa so. Ilé bàbá ọmọ ò gbọ́dọ̀ bọ́mọ lẹ́rù rárá. Bàjẹ́ ní ìbọ̀mọkọ ni wọ́n ń ṣe o. A ní ìkáyé ni ó ní ìnílé bàbá tó bí ọlọ́mọ o. Bàjẹ́ ní iye Oǹdó, bàjẹ́ ní iye Ẹ̀gbá, bàjẹ́ ní iye àgbáyé lọ́mọ olókun sẹ̀ ní adé. Ìbàlàwà ṣe f'Olódùmarè ọba tó jẹ́ kó ṣeé ṣe. Àkáyé kọ̀rùn bí alàgbàlúgbó mi. Ìgbèlẹ́yìn tèmi Tọ́pẹ́ ẹni oríṣà dáhùlá tó di ọ̀run o. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ bá wa ọba Dr. Victor Adésínbọ̀ bàbá tó bàbá o. Osemawe of Ondo State ọkọ olórí Ọláyínká obìnrin tá a fi ṣàdúrà fóbìnrin ń bòun ló lórí wá o. Kábíyèsí ló lẹ́ni adé tọ́sí ló yẹ kó dádé ẹni oyè yẹ ló yẹ kábùn lóye tèmi Tọ́pẹ́ gbàràdá o láwùjọ àwọn abó o. Kábíyèsí ẹ ṣeun ẹ kú ìgbàlejò ọmọ yín tèmi Tọ́pẹ́ ẹ tún fóńtẹ̀lù bóun ní Gbájéníyì nípínlẹ̀ Ondo. Gbájéníyì fún gbogbo àgbáyé ẹni tí ó dùn mọ́ oko bọ́ lọ́rùn wíjọ́ ọmọ Fáwẹ́yìn mi ṣá máa gboríkì rẹ̀ mo fẹ́ kíyọ́ onígbèjègbèjọ́ o. Ó yá jẹ́ nkì ọ̀rẹ́ lé bàbá tó bí ọlọ́mọ ọmọ Fáwẹ́yìn mi lóńdó ọmọ Lisa àlejònú òjálẹ̀ onílé bó tiẹ̀ lẹ́yìn má bàjà má bá rẹ̀ má bàjà má bá bínú àlejònú dé ọmọ òjẹun gbogbo líle kò lanu àgbọ́kùnrin mi ọmọ múnájẹ́ mò ń jẹ́ ọmọ òpọkùnrin sára bí ẹni pé dó ọmọ ògbàgbàgbà wọn ló tán ọmọ òjálẹ̀ onílé bó tiẹ̀ lẹ́yìn ìyá àná ké ìyá àná wọ̀ ọmọ òdògùn mọ́kàjà ìdákàkàjà ìdògùn kàjà ọmọ ìyá àná ké ìyá àná wọ̀ ọmọ jólóbo oníjólóbo ní ìyá àmúwọ̀n àtàkùnmá àmúṣọdún ni wọ́n ń kí wọn nílé bàbá tó bí ọlọ́mọ ọmọ àtòjébó ló ṣàlọ́wọ́ okùn bàbá ẹni tó lè bọ́ o. Àlùjọ̀nù dé má bàjà má bá rẹ̀ àlùjọ̀nù dé ọmọ aládé nìyí àwọn bàbá yín ló nílẹ̀kẹ̀ yín ọmọ aládé lẹ́yẹ ọmọ yá ètù ọmọ lísì dàbọ̀ jẹ́ kàngùn ọmọ ládùúgbò gbòrògbòdò yóò láwọ̀ ètù méjì ọmọ ẹlẹ́wù wọ́ọ́yíwọ́ọ̀yì ọmọ ẹlẹ́wù àmójúbó nìyí o ọmọ àjìwàjìwà ìlẹ̀kẹ̀ ó torí ìlẹ̀kẹ̀ òfóbìnrin Ọ̀yọ́ tèmi Tọ́pẹ́ ìwọ lọmọ ẹlẹ́yọ̀ owó wẹ́rẹ́wẹ́rẹ́ Gbájéníyì ó yá máa ná dọ́là àti pound sterling lọ báwọn bàbá rẹ̀ ṣe náwó ẹyọ wẹ́rẹ́wẹ́ ọmọ Lisa musa sẹ́rẹ́ ọmọ Lisa kùnrin ọmọ Lisa bìnrin ọmọ gbàláyì gbèsòkò ìlà ọmọ ìṣúlì ìsọ̀bẹ ọbẹ̀ olí iṣu dẹ̀dẹ̀ bíbọ̀ ọmọlẹ́gbẹ́ ìgbó àkàrà mọ́ta ọmọlẹ́gbẹ́ ìgbó àkàrà mọ́pọ̀jọ́yè ìkàrà ṣèjì sínú àgbàdà ó tẹ ṣòkòtò nínú ẹ̀ ọmọ àríṣehùn ọmọ àrí gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ nínú aṣọ ni wọ́n ń kíyìn nílé bàbá tó bí ọlọ́mọ ọmọ wọn lóńdó ẹ̀gì ọmọ ẹ̀kí mogun ará ìlàgbẹ̀dẹ ọmọ àwòrán tó rírọ alágbẹ̀dẹ kan ò jẹ́ gbowó lọ́wọ́ bàbá tó bí yín lọ́mọ Oǹdó kan ò gbọ́dọ̀ jẹ́wé rán bẹ́ẹ̀ wọn ò gbọ́dọ̀ jẹ́ gbòǹgbò ibẹ̀ ire ló ń bọ̀ ló mọ́kọ dání ìbẹ́mi náà ní mú ṣùbọ̀ lágbẹ̀dẹ Oǹdó kan ìlà méjì Oǹdó mẹ́ta ìlà mẹ́fà ọmọ rẹ̀ ń jájá ogun Oǹdó bẹ́yìn bá sọ pé ẹ̀yin ò jájá mọ́ jájá ni wọ́n máa pè yín bó dọ́là ọmọ wọ́rọ́ ju alágbẹ̀dẹ ò bá rọ́wọ́rọ́ wọn á ní tọlọ́kọ́ta aládàáni á máa sọ lọ́nà oko ọmọ fínà ju alágbẹ̀dẹ ò bá rí náà fín wọn lè jí gbọ̀pọ̀ èjì gbàdà nílé bàbá tó bí ọlọ́mọ ìbẹ́yẹ kan ò lè fapá kan fò dẹ́ntú kí ọ̀rẹ́ lé màmá tó bí ọlọ́mọ Gbájéníyì ìjàjọ́ lọ ọmọ ìsára fọ́támọ́dì ogun májàlú ọmọ wẹ́wẹ́ owó láṣà dànù ìṣẹ̀ṣe wójó lè lọ ọmọ láyé òde láfọ́ṣẹ́ ọmọ Lisa jùwà ẹkùn akóyè ẹrùlú mẹ́gbin ọmọ olówó joyè méjì pọ̀ ó jẹ́ Lisa òtúnjọba ọ̀tàrọ̀gà ará ìsára àfọ́támọ́dì ará Ifẹ̀ ibi ojúmọ́ ti mọ́ wà ọmọ àti ṣaṣara bomi ọmọ onímẹ̀wọ̀n ẹkùn ọmọ àjọgbẹ̀rú májọgbẹ̀kọ́ ẹrù nísìnyí ẹ̀kọ́ kì í sí nìyàn ọmọ akẹnugbọ́kẹrù ó bára ọ̀nà Ìjẹ̀bú Ìlẹ̀ ọmọ Ìrè ni wà
tó bá wí Jẹ̀bú àwọn ènìyàn ní wíníwíní tó bá wí Jẹ̀bú àwọn ènìyàn ní wíníwíní tó bá wí Jẹ̀bú àfẹ́ní rẹ̀ tó kún sọdún alágẹmọ. ìran Ìjẹ̀bú òó kí n tó ṣe o olówó ni gbogbo ọmọ alárẹ̀ pátá o. Tèmítọ́pẹ́ ọmọ fàwọ̀ ẹ̀yìn mi ojú ire la fi ń wòwò ọmọ ajé níwọ̀ dandan ni ká yóò fojú ire wò ó. torí ajé ní sàgbàdéwé ajé ní sọmọdé bàbá ajé àṣẹgbọ́n dàbúrò ajé ànámọ́náyé amágbàlagbà kò sílọ̀sílọ̀ ajé máa ná mi ọ̀rẹ́ rẹ̀ ò ṣe ná mọ̀ àdì àfàjẹ lọ́jọ́ tájé ń ti kọ́lé ọ̀run bọ̀ wálé ayé ẹ̀bọ̀nà ní kájé ṣe ajé rúbọ ajé ṣe tutù ajé délé ayé tán kórí ibùgbé ọ̀run ajé ò dẹ̀dàkún dábọ̀ kárẹ́lé mi ò wá lọ sí mi o ó ṣe filé Tèmítọ́pẹ́ ṣe bùgbé torọ́mọ olókun sẹ̀ ní adé ni olókun sẹ̀ ní adé aládé owó onílé arúrú tẹ̀ní adé olókun ọ̀la olókun ọ̀rọ̀ onílé ajé tí ń fàjẹ́ ṣe tẹrú tọmọ lóore olókun ló lágbà omi tó yílé ayé ká alára màǹdà odò tí ń bá tó nílé tàlejò lẹ́rù èèyàn níjọ́mọ olókun sẹ̀ ní adé kó tún máa wọlá ká èèyàn níjọ́mọ olókun sẹ̀ ní adé kó tún rájò láti bẹ̀bẹ̀ ọ̀rọ̀ Ṣẹ̀ní Adé ló lọ́rọ̀ ọjọ́ gbogbo bí ajé ní tó lókun ìgbà gbogbo ọ̀rọ̀ ní ti Ṣẹ̀ní Adé tí ń fi rúru ṣẹwà ẹni bá fẹ́ tọpinpin ayé ní àtọpinpin Ṣẹ̀ní Adé ọ̀dọ̀ olókun Ṣẹ̀ní Adé lọ́rọ̀ ayégún wá sí i ó fi falára alára dẹni ayé ń fẹ́ ó fi fàjèrò ajérò dẹni àpèsè ó fi gbá wọn wo fọwọ́rọ̀gùn àga ó dẹni ayé ń wárí fún jọjọ olókun Ṣẹ̀ní Adé ló ní wúrà o Ṣẹ̀ní Adé ló ní dẹ́ o Ṣẹ̀ní Adé ló ní òun gangan ló làágùn olókun Ṣẹ̀ní Adé ló ní ṣẹ́ṣẹ́ fún ta ló fẹ́ rọrọ̀ bí olókun Ṣẹ̀ní Adé tolódùmarè ní kó máa rọwọ́ ẹ yọ ajímọ́tò gan ni tó lókun ajífọjọ́ gbogbo rẹ wà ajífọjọ́ gbogbo dára bí egbin ìwọ ò jẹ́ bọ́ọ̀bù ṣeré ìgbò rere ní kẹ́rì ó máa kẹgbín lọ olókun Ṣẹ̀ní Adé ló ní fòǹfò òun ló lajẹ òun ló mẹ́sìn wọnú omi àwọn ẹ̀dá àrà mẹ́rìírí lolódùmarè ní kólókun máa sìn àwọn ohun àrà tó jáwọ́ dàmí ẹnu gbogbo wọn ló kágbàlá olókun Ṣẹ̀ní Adé pìtìmú omi lábùwẹ̀ omi lábùmú omi nìdajì ayé omi nìdajì ara èèyàn tó bá bòmí ṣọ̀tá ti dágbére fáyé ẹ̀sọ́ fẹ́ ni omi tán lára ẹ̀ ó dọ̀rùn alákejì omi olókun òkorò rí torí ládùnládùn là ń bá nílé olókun Ṣẹ̀ní Adé ẹni bá wọlé olókun wọlé ọlá èèyàn tó wọlé olókun mà ti wọlé ọrọ̀ ẹni bá wọ dẹ̀dẹ̀ olókun Ṣẹ̀ní Adé ó ti wọlé ìbùkún àtayọ̀ rẹpẹtẹ ìbànújẹ́ ò sí lọ́dẹ̀dẹ̀ olókun Ṣẹ̀ní Adé rí ajífọjọ́ gbogbo pàtì ayọ̀ ìmìbà rẹ mo ṣe o ṣẹ wàá rí pọ́rọ̀ àtọ́lá ò lé wọn lọ́dẹ̀dẹ̀ gbájé nìyí ọmọ olókun mà ní abiyamọ ò ní gbẹ́kùn ọmọ rẹ̀ kó màmá ta ti wéré Tèmítọ́pẹ́ ọmọ fàwọ̀ ẹ̀yìn mi ìgbà mẹ́ta nígbà ẹ̀dá láyé ìgbà òwúrọ̀ àtọ̀sọ́mà ti yẹ ọ́ ọjọ́ alẹ́ rẹ ìwọ onímọ̀ níra ó ti ń dúpọ̀ nìkan ayé àtẹ̀síwájú gbájẹ́ níyì fún ìpínlẹ̀ Ondo gbájẹ́ níyì nílùú Ẹ̀gbá gbájẹ́ níyì àgbáyé mo ṣe dánsákì fọmọ ológo Tèmítọ́pẹ́ ó yá gbójú sókè ẹni rere kó wo tọ́nà ògo rẹ̀ ó sì máa tàn káyé tọ́lá Ọlọ́run ọba o tán bá tiẹ̀ ń bínú dákun máa wòye wọn ó ti dára èlé bọ̀jẹ́ fọwọ́ àdúrà bọ́jú ẹni tọ́lọ́run bá ń fẹ́ Ọlọ́run á sì gbéga bọ́tà gbógun wá tó tẹ́ ṣáà máa wò wọ́n o.